káàárọ̀ a kú ojúmọ́ a kú ojúmọmọ ní gbogbo ibikíbi tí ẹ ti ń láǹfààní láti máa gbọ́ wa fún ti àárọ̀ tòní. Ìkànnì Adẹ́rìn Pòṣónú, ìkànnì Fẹ́yìn ẹ̀ 32 FM 94.9 tá a kalẹ̀ sí àjà kẹrin ilé àwọn àgbẹ̀ Cocoa House Dùgbẹ̀ nílẹ̀ Ìbàdàn láti ń kí yín ọ̀dẹ̀ ọdún bí ó. Ẹ káàbọ̀ sórí ètò òṣèlú. Peter Olasupo Captain P2 òun lorúkọ tèmi. Ẹ káàárọ̀ o. Àlejò mi lórí ètò òṣèlú láàárọ̀ yìí, òdú ni wọ́n tí kì í ṣàìmọ̀ olóko. Ọ̀kan lára àwọn ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn, agbẹjọ́rò, olóṣèlú, tó tún jẹ́ ọ̀kan lára àwọn tó fìfẹ́ hàn láti díje dupò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC ṣáájú ètò ìdìbò ọdún 2023, amòfin AKEEM Agbaje. Ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀. Ẹ kú ọjọ́ méjì mẹ́ta. Ẹ kú àìgbàgbé wa. Lẹ́yìn ètò ìdìbò yìí, lílọ bíbọ̀, báwo lẹ ṣe rí gbogbo ẹ̀ sí lágbo òṣèlú ìpínlẹ̀ Ọ̀yọ́? Nǹkan tó dájú ni pé bó ṣe lọ bọ́lọ́run ṣe fẹ́ kó lọ ni. Fún ẹgbẹ́ APC, ó di dandan ká kọ́ ẹ̀kọ́ níbẹ̀. Nínú ètò ìdìbò tọdún 2023 yìí. Bẹ́ẹ̀ ni, ó wá jẹ́ pé nǹkan tó fa ìjákulẹ̀ Ọlọ́run bá kádàrá pé ká lè dàmọ̀, ká mú ẹ̀kọ́ tó bá wà ńbẹ̀ ká mú lò. Ká mú ẹ̀kọ́ tó bá wà ńbẹ̀ ká mú lò. Ok, ẹ jẹ́ kí n béèrè báyìí gẹ́gẹ́ bí amòfin tó tún jẹ́ agbẹjọ́rò tó mú yanyan, akọni níwájú adájọ́. Ogunlọ́gọ̀ àwọn èèyàn lórí pé ètò ìdìbò tó kọjá lọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà pé àwọn kan ló lọ nírọ̀wọ́rọsẹ̀, àwọn kan ní wọ́n tọwọ́ òṣèlú bọ̀ ọ́, pàápàá jùlọ ẹgbẹ́ yín tí ń bẹ ìjọba ń gbà náà, wọ́n ní wọ́n tọwọ́ bọ̀ ọ́ pé gbogbo à ń pẹjọ́ lẹ́yìn tá a bá ń kéde olùdíje tán yìí pé nìkan ló wọlé, wọ́n ní àbá ti tètè ṣe léyìí kan tó búra fún ẹni tó jẹ́ bí ààrẹ tí Labour ń lọ kóòtù lónìí, PDP ló sì. Ìbéèrè tẹ́ béèrè yẹn ó pọn ọmọ lẹ́yìn. Ní ìkíní, báwo ni ìdìbò yẹn ṣe lọ? Òfin ò sọ pé ó gbọ́dọ̀ lọ dáadáa pátápátá. Ó ní wọ́n gbọ́dọ̀ ṣe ìdìbò ní ọ̀nà tó bá òfin mu púpọ̀. Kò síbi tó ti ń dìbò tá à ní rí ẹ̀hónú. Èyí tó ń dì l'Amẹ́ríkà gan-an bó ṣe ní ẹ̀rọ kọ̀ǹpútà tó, àwọn kan sì ń jiyàn pé wọ́n ṣe èrú ń bẹ̀. Ìtumọ̀ ẹ̀ ni pé kò pọn dandan kó jẹ́ pé 100% ni a ní. Ìdìbò tó lọ ẹ máa rí pé mi rò pa dirú ẹ̀rí ń lò. Kí ẹgbẹ́ 3 sí 4 kó rọ́wọ́ mú tó yẹn. Ká ní nǹkan tẹ́gbẹ́ wa tọwọ́ bọ̀ ni, ní rí kí èsì ìdìbò yẹn kó súnmọ́ra tó bẹ́ẹ̀ yẹn. Ẹ wo Èkó ń sìn, àrọ́wọ́ mú l'Èkó fún presidential. Tá a bá tọwọ́ bọ̀, ibo ló jẹ́ ká tọwọ́ bọ̀? Ṣé bí Èkó náà ni? Èkó tó jẹ́ bùbá yín gangan. Ẹ wá rí pé nǹkan tó jẹ́ ká win ni pé láàrin àwọn 3, Obi, Àtíkù àti Tinubu, ẹ rí pé ibi tó Obi bá ti win, Tinubu ló ń second. Ibi t'Àtíkù bá ti win, Tinubu ló ń second. Èyí tó túmọ̀ sí pé àwa la ṣiṣẹ́ jù. Lọ́nà o, ṣáwọn yòókù sùn ni? Mi ní wọn ò ṣiṣẹ́, mo ní àwa la ṣiṣẹ́ jù. Ìtumọ̀ ẹ̀ ni pé iṣẹ́ tiwa ó ju tiwọn lọ. Irú iṣẹ́ wo? Ok, ẹ máa wò ó sìn, kò sí ètò campaign tó Aṣíwájú. Kò sí. Aṣíwájú lè wà ní Gòǹgólà lénìí, kẹ́ gbọ́ pé wọ́n wà ní Ọ̀ṣun lọ́la. Bí pé yẹn rówó ná láti fi polongo òbó yín. Ṣẹ́rí ẹni tó bá fẹ́, kò sí èyí tí ò lówó lọ́wọ́ wọn.
lọ́wọ́ nu wọn, kò sí èyí tí ò lówó lọ́wọ́, but pé a fẹ́ sìn lò, a fẹ́ ṣiṣẹ́, ó ká wa lára ju àwọn lọ. Because tẹ bá rí pé Obi win bí báyìí, àwa la máa ń second. Ibi t'Àtíkù bá ti win, àwa là ń second. Tó ti di dandan pé ẹni tó ṣiṣẹ́ jù lórí èsì tó dáa jù. Ẹni tó ṣiṣẹ́ jù lórí èsì tó dáa jù. Bẹ́ẹ̀ni. Ní ìgbàgbọ́ tiyín. Torí tẹ́ bá wo ètò ìdìbò ààrẹ ọ̀hún, APC 8,794,726, PDP 6,987,520, Labour Party 6,101,553. Bó ṣe súnmọ́ra wọn tó súnmọ́ra wọn rèé. Kí lẹ rò pé mo ti sọ yẹn sílẹ̀. Ó mú àwọn aráàlú láti dirú bò báyìí? Ṣáwọn aráàlú ti ń sọjí ni àbí ń tẹ́ kàn fẹ́? Ṣẹ́rí ojú ti là. Nǹkan tó ti jẹ́ pé kò sí làákàyè nínú pé wọ́n sọ pé àtọwọ́bọ̀. Ó ti súnmọ́ra wọn jù. Nǹkan tó máa ń tọwọ́ bọ̀, èèyàn rí i pé ààlà tó wà láàrin wọn ó fẹ̀ dáadáa ni. Bọ́ ilé ó súnmọ́ra gidi gan. And ẹ rí i pé àwọn ibi tá a ti borí, ibi tó jẹ́ yàtọ̀ s'Ékòó, ibi tó jẹ́ ká nírètí pa máa borí nìyẹn. Ibi tí Labour ti borí, irú South East yẹn ń sìn, ìrètí gbogbo èèyàn ni pé Labour ló máa mú bẹ̀. So I mean election yìí ni èyí tó fi hàn dájú pé ayé ti lajú ń sìn, àwọn èèyàn tó ń dìbò wọ́n mọ nǹkan tó ń ṣe. Kì í ṣe pé ìgbà kan tí wọ́n á kàn tọ̀ everybody á dorí kọ bìkan náà. Ìkan ṣe pé àwa la wà ń bẹ̀, ó ti ṣúọ̀ jù. Kò ṣeé ṣe mọ́ báyìí. Níbi tí nǹkan wá dé dúró, ààrẹ Buhari, ìyẹn ààrẹ àná, kó tó kúrò lórí àpèrè, wọ́n ní ẹgbẹ́ alátakò pàdánù sọ́wọ́ Tinubu torí pé over confidence ti pọ̀jù fún wọn, àwọn làwọn ó wọlé ń bẹ̀, ibẹ̀ làwọn ó ti wọlé, tó sì jẹ́ pé gbogbo apá abẹ ní ẹgbẹ́ yín làwọn ti tètè lọ ń dí. Ṣé bẹ́ẹ̀ ni àwọn aráàlú ṣe fẹ́ràn APC tó ní? Ṣé rí ní apá ọ̀dọ̀ wa ní South West yìí? Àbí kí ló ran Tinubu lọ́wọ́? Ọ̀pọ̀lọpọ̀ wa wò pé Yorùbá ni, ọmọ tiwa ni, ọmọ ẹni òun ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ agbẹ́dílẹ̀. Ọmọ ẹlòmíì. Ọ̀pọ̀lọpọ̀ ìlú àwa ló kàn. Àwa ló kàn. Ọ̀pọ̀lọpọ̀ ìlú wọ́n tún wá wò pé ọkùnrin yìí ó tún Èkó ṣe. Bó ṣe tún Èkó ṣe yẹn, bó tiẹ̀ wà ń bẹ̀, á nírètí pé á tún Nàìjíríà ṣe. And ṣe rí iṣẹ́ tí wọ́n bá ti ń ṣe látijọ́ ẹ lè fi wé ẹni tí ó ṣe bẹ̀rẹ̀. Tó ṣe bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ni. Àtíkù Abubakar náà ó ṣe bẹ̀rẹ̀ o. Ẹ bá wo Aṣíwájú nípa wọn kó ẹgbẹ́ jọ. Aṣíwájú jẹ́ Aṣíwájú ni wọ́n kó ẹgbẹ́ jọ. Wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú AD, pẹ̀lú AC, pẹ̀lú ACN, pẹ̀lú APC. Nínú gbogbo lẹ́rìí pé àjọṣe wọn àti àwọn Haúsá ó pọ̀. Ó pọ̀ lórí ACN, àjọṣepọ̀ wà ń bẹ̀. Lórí APC, candidate tán lò ní gbogbo bẹ̀yẹn Haúsá ni. So ẹni tó bá ti ń báwọn èèyàn ṣe káàkiri Nàìjíríà, ẹ lè fi wé ẹni tó jẹ́ pé tó bá wà nínú ẹgbẹ́ kan tó rí pé kò rọ̀ ọ́ lọ́rùn, á bọ́ sẹ́gbẹ́ mi. Á tún bọ́ sẹ́gbẹ́ mi. Òyìnbó máa ń pòwe kan pé Rolling Stone kò ń gather moss. Aṣíwájú nìkan nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta, mẹ́rẹ̀ẹ̀rin gan ká fi Kwankwaso sí. Aṣíwájú nìkan ló jókòó sínú ẹgbẹ́ kan. Tí ò máa lọ káàkiri. Everybody mọ̀ pé progressive ni Aṣíwájú. Wọn kúrò léde, wọ́n wà nínú AC yẹn. Obi ti ṣe APGA. Ó ti ṣe PDP. Ó ti ṣe Labour. Kò tí ì wà nínú ẹgbẹ́ yín rí sá.
Ayé sì wà fún láti wà tó bá fẹ́ wà. Ẹni tí ò bí. Tó bá fẹ́ wà ayé wà fún. Ṣé APC ẹ gbà á? Tó bá wà ilẹ̀kùn wa fẹ̀ kó dẹ̀ gba ẹni tó bá ti ní àníyàn láti ṣe dáadáa pẹ̀lú Nàìjíríà àyè gbà nínú ẹgbẹ́ APC. Amòfin AKEEM AGBAJE, ọmọ ẹgbẹ́ òṣèlú APC ní ẹgbẹ́ òṣèlú yìí ó sì ti jáwé olúborí rí nípínlẹ̀ Ọ̀yọ́ ní 2011 àti 2015. Ẹgbẹ́ ọ̀hún náà ló pàdánù 2019. 2023 la tún dìbò rẹ̀ yìí, ẹgbẹ́ APC tún pàdánù. Nínú àwọn ìwádìí yín, àfojúsùn yín, ìwòye yín gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn àgbà ẹgbẹ́, kí ló ṣiṣẹ́ fún APC ní 2011 tó ṣiṣẹ́ fún APC ní 2015 tó wá di pé ó ṣiṣẹ́ takò ní 2019 àti 2023 yìí, kí làwọn tẹ́ ẹ rí? Ṣé rí ní 2011 ìṣọ̀kan ó wà nù APC. 2019 àwa tá a kó nu ẹgbẹ́ àwọn kan bínú lọ. Yes. Ṣùgbọ́n àwa tá a wà nù ẹgbẹ́ ìṣọ̀kan wà ńbẹ̀. Ní 2019? No, 2015. 2015. 2015. Yes. Ìṣọ̀kan. A dẹ̀ ní leader ẹyọ kan. Alákọ̀ọ́kọ́ 2011 bàbá wa Lamadésínà àwọn ni leader ẹgbẹ́. Okay. Tí gbogbo èèyàn dẹ̀ gbà fún pé leader ni. Ní 2015 bàbá wa Ajímọ̀bí àwọn ni leader ẹgbẹ́. Everybody dẹ̀ gbà fún. Ní 2019. 2015. Now bá ṣe ń dé 2019 ìlànà tó fi nǹkan tó lérò tèmi ni ò tó ṣe àkóbá fún wa ní 2019 ni pé ìlànà tó fi mú candidate kò tẹ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́rùn. And bá a ṣe polongo candidate wa àti bí candidate wa ṣe polongo ara ẹ̀ ó dàbí ẹni pé ó kù díẹ̀ káàtó lórí ẹ̀. Ìyẹn Adélabú. Bẹ́ẹ̀ni, Adélabú gbìyànjú, pátì gbìyànjú. But nǹkan tẹ́ máa rí nípa ìbò dídì l'Ọ̀yọ́ State, ẹgbẹ́ ọ̀tọ̀, ìlú ọ̀tọ̀. Bẹ́ẹ̀ bá ṣe tara yín fún ìlú ló ṣe pàtàkì jù. Báwa ṣe ta ara wa àti candidate wa ó kù díẹ̀ káàtó. Because tẹ́ bá rí pé nígbà yẹn a ní 2 senators. Yes. A ní 9 reps. Bẹ́ẹ̀ni. Tí nǹkan bá ṣe déédéé ó jẹ́ ká lọ sùn ní pé àwa la máa gba ipò gómìnà àti state honourable. Ṣùgbọ́n ìlú ló sọ pé nǹkan táwọn fẹ́. Leader tó wà ní 2015 náà sì ni leader ní 2019 o. Ṣe rí leader Ajímọ̀bí. Ìṣọ̀kan ẹ̀rí pé nǹkan tí mò ń tẹnu mọ́ ìṣọ̀kan. Ìṣọ̀kan 2011. Ó wà ní 2011 ìgbà yẹn leader ni Alhaji Lam. 2015 ìṣọ̀kan wà. Lábẹ́ Ajímọ̀bí. Lábẹ́ Ajímọ̀bí. 2019. Ṣé rí 2019 tí gómìnà bá ti ṣe second term agbára òun ká nǹkan tó bá ṣe wọ́n bá ti rí i pé kò lè dìbò mọ́. Tó bá ti rí i pé ó ń jáde lọ agbára òun ká ẹgbẹ́ mọ́ tó yẹn. Agbára Ajímọ̀bí ò ká ẹgbẹ́ mọ́ ní 2019. Tó yẹn kì í ṣe pé kò ká. Kò lágbára tó bẹ́ẹ̀ mọ́ torí pé igun kan wọ́n fẹ́ dìbò lé lórí. Ṣé rí ìgbà yẹn a ní unity forum. Yes. A dẹ̀ ní Senaco. Ẹ bá ṣàkíyèsí ká tó dìbò àwọn unity forum yẹn wọ́n lọ sí ADC. Yes. Àwọn kan tó wá padà wá kíbò tó di tó kù ọjọ́ mélòó. Bẹ́ẹ̀ni. Ẹ tún rí i pé gbogbo àwọn opposition party ń gbà yẹn wọ́n tún fọwọ́sowọ́pọ̀. Wọ́n form coalition.
nígbà yẹn. So inú ilé wa kì í ṣe pé ìṣọ̀kan wà ńbẹ̀, ẹ̀hónú wà. Ẹ̀hónú wà. Bọ̀ wọn kúrò nínú ẹgbẹ́. So nǹkan tó fa àìṣe àṣeyọrí ní 2019 ni. Ìṣubú APC ti bẹ̀rẹ̀ nìyẹn. Fún èmi kì í ṣe ìṣubú. Tá a bá ní sẹ́nítọ̀ méjì, ta ní rẹ́pù márùn-ún, àṣubú. Ó kàn kù díẹ̀ káàtó ni. 2023 ńkọ́? Ṣẹ́rí kò sí. Ká tó wọ 2023 ni gbogbo dùgbẹ̀dùgbẹ̀ yìí ti bẹ̀rẹ̀ o. Ṣẹ́rí wọ́n ní amúkùn ọ̀rọ̀ ẹ̀wọ̀ olókè lẹ́wọ̀. Ẹ wò sàlẹ̀. Ẹ wò sàlẹ̀. Ìjà wò dé sàlẹ̀ báyìí. Ṣẹ́rí ìbò, àwọn nǹkan tó máa ń ṣe kókó ní ìdìbò wọn ń jẹ́ nǹkan kan náà. Kì í ṣe nǹkan tó ṣe kókó ní 2011 ló ṣe kókó ní 2015. Òun náà dẹ̀kọ́ ló ṣe kókó ní 2019. Ṣẹ́rí nǹkan tó ṣe pàtàkì, ibi tí nǹkan ti bẹ̀rẹ̀ sí wọ́ wá ní èrò tèmi ni o. Candidate kò gbọ́dọ̀ jẹ́ leader party. Olùdíje fún ipò gómìnà tẹ́gbẹ́ bá fà kalẹ̀, ẹ bá ti jẹ́ candidate tó ti ń díje. Kò lè jẹ́ leader party. Because fún ẹni tó jẹ́ aspirant kò lè jẹ́ òun nìkan ló fẹ́ du ipò yẹn. So oníkálùkù á ti kó ọmọ ẹgbẹ́ ẹ̀ sọ́dọ̀. But leader nìkan ló lè kó gbogbo ẹgbẹ́ sọ́dọ̀. Àti gbogbo àwọn tó fẹ́ díje, àwọn ni ó kó wọn pọ̀. But ní 2023 ó pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ààyè nínú ẹgbẹ́. Tẹ́ bá rí pé olùdíje ó fẹ́ kó ẹgbẹ́ mọ́ra. Ìyẹn máa ń fa ẹ̀hónú. Ìkejì ni pé ní àwọn ààyè kọ̀ọ̀kan, àwọn tó tẹ́gbẹ́ mú pé kán dìbò, wọn ò gbìyànjú láti kó ọmọ ẹgbẹ́ mọ́ra. Ẹni tó ìgbà t'Aṣíwájú wá, ó ní wọ́n á ṣiṣẹ́, wọ́n á wọlé, wọ́n á gbé. Ẹ máa bẹ̀bẹ̀. Now ẹ̀bẹ̀ pé méjì. Ẹ̀bẹ̀ ẹ má bínú, ó ti lọ bó ṣe lọ, ẹ jẹ́ a jọ ṣiṣẹ́ papọ̀. Ẹ̀bẹ̀ kan nìyẹn. Ẹ̀bẹ̀ kejì táwọn ṣe jù ni pé ó ti lọ bó ṣe lọ, ẹ lọ ṣiṣẹ́. Tẹ́ bá ṣiṣẹ́ tán, tá bá wọlé, a ṣẹ̀ṣẹ̀ wá jọ mọ́ sọ. Á fún yín ní nǹkan. And ọ̀pọ̀lọpọ̀ èèyàn ó wò pé àwọn arábí ìgbà tá à ń jàjà ESCO wọn ò yọ̀ǹda kankan. Ìjà tá a jà bí ó lé lọ́dún kan, wọn ò fi nǹkan kan lẹ̀. Wọ́n wa ESCO yẹn mọ́yà náà ni. Láì tí ìgbàjọba nìyẹn. Tán bá gbàjọba. Ẹ tí ìgbàjọba ẹ wà mọ́yà. Tẹ́ bá wá gbàjọba ńkọ́. Kí ló máa ṣẹlẹ̀? So kò sí ìṣọ̀kan yẹn ń bẹ. Àwọn àgbààgbà náà ni ẹ sì fi ṣe adarí o. Ṣáwọn àgbà gidi wá ti tán nínú APC ni. Ṣe rí àwọn àgbà APC tá à ń pè ní leader. Ọ̀pọ̀lọpọ̀ dúró ní dúró leader. Ṣe rí bí progressive ṣe máa ń ronú ni pé ẹgbẹ́ ti mú ẹnu. Àbáwọn leader ti gbowó. Náà gbowó. Ṣe rí progressive máa ń ronú pé ẹgbẹ́ ti fa ẹni kalẹ̀. Bóyá ọ̀nà èrú ló fi débẹ̀ o. Àbọ̀nà ẹ̀tọ́. Ọ̀nà ẹ̀tọ́ ni o. Níwọ̀n tó jẹ́ pé àṣẹ ẹgbẹ́ ló fẹ́ gbé, ẹjẹ́ á tẹ̀lé. Ìgbà tí àwọn kan lọ sí Àbújá tó lọ fagídí gba tíkẹ́ẹ̀tì, lóòótọ́ ọ̀rọ̀ ní ká má sọ. Wọ́n jàgbà ni. Wọ́n jàgbà. Now
àwọn nìkan kọ́ ló fẹ́ jàgbà ọ̀dà àwọn aspirants tó kù náà lára wa àwọn kan náà fẹ́ jàgbà. ṣẹ́yìn náà fẹ́ jàgbà bí? èmi ò bá wọn dáwọ́ sí jàgbà. àwọn tó fẹ́ mọ jàgbà ti mọ́ra wọn. wọ́n mọ́ra wọn. náà ó bọ́ sọ́wọ́ èèyàn kan. ó jẹ́ ká faramọ́ náà níwọ̀n tí ó ṣe pọ̀ nìkan ló fẹ́ jàgbà. bọ́ lẹ́yìn tó ti bọ́ sọ́wọ́ ẹ̀ tán báwo ló ṣe hùwà sí láti fi àwọn èèyàn lọ́kàn balẹ̀ pé tàbájọ ṣiṣẹ́ àjọ jèrè. lóòótọ́ mo jàgbà o ṣùgbọ́n ẹjẹ́ àjọ ṣe kájọ jèrè ń díẹ̀ àjọ kúnwó yìí ní bá a bá déjọba. ọ̀rọ̀ pínpín owó kọ́. ipò yìí kọ́. iṣẹ́ àjọ ṣiṣẹ́ ìyẹn àti àjọ ṣiṣẹ́ àti àjọ pówó kò sí àpẹẹrẹ pé wọ́n fẹ́ ṣe kankan nù ẹ̀. so a lè ní àwọn leaders ni wọ́n lẹ́bi normal progressive ẹni tẹ́gbẹ́ bá ti fà kalẹ̀ kò di dandan kí gbogbo ọmọ ẹgbẹ́ kó ṣiṣẹ́ tán. ǹjẹ́ lérò yín báyìí ẹ rò pé Senator Teslim Folarin ló dòkúta sẹ́gbẹ́ òṣèlú APC lọ́rùn tẹ́ ẹ fi fìdí rẹmi? ṣẹ́rí tẹ́ bá yan èèyàn kan. pẹ̀lú ìlànà jàgbà yìí. tẹ́ bá mú èèyàn kan pé bí APC ṣe tóbi tó kẹwàá lòun nìkan ló dá wàhálà lẹ̀ à ń tanra wa ni. àwọn wo wá ló dálẹ̀ ǹjẹ́ yín wà ń bẹ̀ bí? èmi ò sí ń bẹ̀ bọ́ kì í ṣe Teslim nìkan ló dá nǹkan jàgbà. ṣé báwọn kan náà kún wọn lára láti jàgbà. Barrister Níyì Akíntọ́lá tiẹ̀ sọ ni pé ẹ ń bá jàgbà ó jẹgba. ṣe rí ara ẹ̀kọ́ ta gbọ́dọ̀ kọ́ ni. Dr. Adédọ̀tán náà àwọn náà dúró ni pé Ṣèyí Mákindé làwọn ó yà bá lọ. ṣe rí ara ẹrù tẹ̀ ń wò tẹ̀ wò ìsàlẹ̀ rẹ̀. ṣe rí jíjàgbà yẹn everybody wọ́n máa ń gbìyànjú ẹ̀. now lẹ́yìn tán bá máa wóró 2011 ṣe Senator Lanlẹ́yìn làwọn kan ti lérò pé wọ́n á mú. gbàtẹ́gbẹ́dẹ̀ jókòó pé nínú Senator Lanlẹ́yìn àtàjímọ̀bí o ta ló lè ṣàǹfààní fún ẹgbẹ́ jù ní ìdìbò yẹn. wọ́n dẹ̀ wò pé Senator Ajímọ̀bí torí bọ́n ṣe ní 2007 pé ó dára nípa àwọn lọ́lẹ̀ ṣiṣẹ́ lálẹ́ lò ta lè fi wọlé. but Senator Ajímọ̀bí wọ́n lọ bẹ̀bẹ̀ wọ́n bẹ̀bẹ̀ gidi. wọ́n bẹ̀bẹ̀ wọ́n ṣiṣẹ́. táwọn èèyàn dẹ̀ rí àpẹẹrẹ pé ọkùnrin yìí tó bá débẹ̀ o kò ní dá nǹkan. kò ní dá jẹ́ àjọjẹ ni ó jẹ́. bọ̀ká wá sọ pé Senator Teslim nìkan ló dá gbogbo wàhálà ilẹ̀ a fẹ́ máa tan ara wa ni. bọ̀tọ́ bá ń wò pé títa ló pọ̀ jù wá ló kù báyìí sí. títa wá ló pọ̀ jù ta ló kókó. lé èrò tèmi o mo feel pé Senator Teslim ipa tán kó nú ẹ̀ kò pọ̀. lérò tèmi ipa tán kó. ní ká láwọn gbé ìgbésẹ̀ tó tọ́ àwọn yòókù ṣeé ṣe kí wọ́n tẹ̀lé wọn kí nǹkan sì lọ rẹ̀. ṣé pé ká ní ẹgbẹ́ yín fa olùdíje míì kalẹ̀ yàtọ̀ sí Senator Teslim Folarin bóyá ẹgbẹ́ yín ìbá ṣe wọlé. ṣe rí jẹ́ èrò bẹ́ẹ̀. bí pẹ̀lú bọ́n ṣe emerge mi rò pé bóyá tá a bá lẹ́lòmíì mo lérò pé àbá ṣe dáadáa jù báyìí lọ. kálẹ̀ wọ́n lo ẹlòmíì. bóyá ẹgbẹ́ ìbá ṣe dáadáa. èrò tèmi ni o pé kálá lo ẹlòmíì. bí ìta ni ok ẹ fẹ́ sọ nǹkan kan ẹ gúnlẹ̀. ṣe rí pé èrò tèmi làwọn nǹkan tí mò ń sọ. yes mo fẹ́ ká mọ̀ dáadáa èrò amòfin AKEEM AGBAJE lélẹ́yìí. èrò tèmi nípa pé èmi náà mo nípa nínú gbogbo process. Aspirant lèmi náà. yes. so kì í ṣe pé nǹkan tán wá sọ fún mi nǹkan tí mo fojú mi rí ni. ní tẹ́ ń sọ yìí. tí mo dẹ̀ fi òye mi gbé. so ká ní a mú ẹlòmíì mo lérò pé àbá ṣe dáadáa ju ẹ̀ńtà mú lọ.
wọ́n ní bògiri ò bá lanu aláǹgbá ò lè wọbẹ̀. Amòfin AKEEM AGBAJE àwọn àgbààgbà ní ẹgbẹ́ òṣèlú APC wọ́n ti lanú lẹ̀ báyìí, ògiri wọn lanu. Ogunlọ́gọ̀ àwọn aráàlú ló sì rí ẹgbẹ́ APC gẹ́gẹ́ bí ọmọ òrukàn tí ò ládarí mọ́, kálukú ló wá ń so mádarí ọ̀tọ̀ọ̀tọ̀, ibi kálukú bá sì jẹ dé òun náà ni ó jó dé, ibi ẹgbẹ́ mọ̀ládé ni ẹ jó dé. Kí ni àmọ̀ràn tẹ́ ẹ̀ bá fún àwọn adarí APC nípínlẹ̀ Ọ̀yọ́ báyìí láti jẹ́ kí nǹkan ó tó? ṣe rí ní APC lénìí, mi ò rò pé a jẹ́ ẹgbẹ́ tí ò ní olùdarí. Tá a ládarí báyìí tó kó gbogbo yín mọ́ra? ṣe rí gbà mí adarí á jẹ́yàn kan, nígbà míì adarí á jẹ́ ìjókòó àwọn kan. Ṣe rí ó ṣọ̀wọ́n kí èèyàn kan ó jẹ́ adarí ẹgbẹ́, èèyàn kan ó ṣọ̀wọ́n, àfi tó bá jẹ́ gọ́vnà. Á ní àwọn tó kó mọ́ra ní igun tó ń ràn lọ́wọ́. Tẹ́ bá ní APC lénìí, a sì ní àwọn àgbà ẹgbẹ́ tá à ń fojú sùn, a mọ àwọn tó lè pè pàdé. Bí àwọn wo? Ṣe rí mi léèyàn kan ló máa dá pè pàdé o. Yes. Bọ̀ a ní àwọn àmì ní dárúkọ. Torí lára àwọn àgbààgbà yìí àwọn kan lọ accord. Àwọn kan lọ accord. Mo ń sọ APC èní nìyẹn. Tó jẹ́ pé a mọ̀ pé wọ́n ń padà bọ̀. Torí bá a ṣe ń sọ̀rọ̀ yìí náà, gbogbo wọn náà ń jókòó tọ́jọ́ ń ṣe meeting lórí bí ẹgbẹ́ ṣe máa padà bọ̀ sípò. Bọ́ ẹ̀ lè wá sọ pé èèyàn kan báyìí ni ó ní irú agbára yẹn. Ní báyìí, ǹjẹ́ ẹ lè sọ pé ipa tí olóògbé gómìnà Abíọ́lá Ajímọ̀bí kó nínú ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀yọ́, ṣé kò dàbí pé ipa yẹn náà ó fi ààyè wà ńlẹ̀, bóyá ní rere àbí ní búburú, àwọn àkóbá kan ti wà ńlẹ̀ tó jẹ́ pé láti gba wọn ẹ̀kan ń di díẹ̀ ni tójú rẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá hàn tàbá yìí? Ní èrò tèmi, Ajímọ̀bí Ọlọ́run fọ̀run kẹ́ wọn. Àmín. Wọ́n gbìyànjú. Kán tó ṣaláìsí ni a ti ní Lamist àti Senaco. Bọ̀ ìgbà tí wọ́n ṣaláìsí, ìgbìyànjú wà láti jẹ́ kí àwọn igun méjèèjì kan darapọ̀. Ìgbìyànjú yẹn dẹ̀ ń mú èso rere wá kí àwọn Jagba tó gbé òṣèlú tiwọn dé. Tá bá wá fẹ́ blame Ajímọ̀bí fún òṣèlú àwọn Jagba, mi ò rò pé yẹn dáa tó. Kí ni òṣèlú Jagba? Èmi nìkan, èmi mo gbọ́dọ̀ kó gbogbo ẹ̀. Ìmọ̀tara ẹni nìkan. Ṣé wàá lé Jagba lẹ́gbẹ́ ní báyìí kẹgbẹ́ yín tó lè tẹ̀ wájú, àbí ẹ fi Jagba álẹ̀ sáàyè rẹ̀ bí? Ṣé rí tí anybody bá fẹ́ ní ìlọsíwájú, àwọn tí èrò wọn papọ̀ wọ́n á kóra wọn jọ. Àwọn tí èrò wọn ò dẹ̀ papọ̀, àwọn náà á kóra wọn jọ. Oníkálùkù á kọjú sí ọ̀nà tó. Ṣùgbọ́n ẹgbẹ́ kan ṣoṣo lẹ́jọ́ ń lọ́nà lójú ẹnìkan kan yín jọ wà yìí. Ṣé rí gbogbo èyí táwọn Jagba ṣe, kì í ṣe págbára wọn ká majority ẹgbẹ́, but Abuja ló support wọn. Abuja ló support wọn. Kì í ṣe págbára wọn ká wa, kì í dẹ̀ ṣe pọ́n pọ̀ jù wá lọ. But tá bá ṣe akitiyan títí
táwọn Àbújá tó jẹ́ gbígbà tẹ́ fẹ́ ṣèdánwò tẹ́ ń kàwé tẹ́ mú un. Àwọn Àbújá náà gbà bòde. Tí examiner ẹni tó jẹ́ kó máàkì ìwé níṣẹ́jú yín ó pe ọmọ kan ó fún ní ánsà ìbéèrè tó ń béèrè lọ́wọ́ ẹ̀. Wọ́n á ní wọ́n fẹ́ fún wọn ní ife ẹ̀yẹ kan níṣẹ́jú yín ó dẹ̀ gbé fẹ́ni tó ti ràn lọ́wọ́. Kò sí nǹkan tá a fẹ́ ṣe. A gbìyànjú láti complain o, but a rí pé ẹni tí Àbújá fẹ́ wà lẹ́yìn ẹ̀ ni. Ojú Àbújá dẹ̀ ti wá já báyìí. Ṣé rí àti sọ pé ojú wọn ti já, ó ti yá jù báyìí torí ìjọba tuntun là ní. Nǹkan tíjọba bá fẹ́ ni ẹgbẹ́ máa ṣe. Amòfin AKEEM AGBAJE, ṣẹ́yìn náà wà á fìdí má Àbújá báyìí torí pé lẹ́nu bíi ijọ́ mélòó yìí ẹ̀yin náà ò fi gbogbo ara gbé Ìbàdàn o. Ṣé kìí ṣe pé ẹ̀yin náà ń lọ farahàn l'Àbújá pé 2027 o tó bá jẹ́ pé Àbújá ni ẹ ti ń jàgbà wá ẹjẹ́ mi náà tètè mọ tòólẹ̀ báyìí o. Ẹ bá ṣèwádìí dáadáa ẹ rí i pé kò sí òótọ́ nínú pé mi ì gbélé. Ẹ̀yin náà ń lọ ẹ̀ ń bọ̀ ni. Tí n bá lọ ó nídìí tí mo ṣe lọ. Mo ṣàlàyé pé ìjọba tuntun la ní. Bẹ́ẹ̀ni. Ẹ bá dẹ̀ wo àtiṣebọ̀ Aṣíwájú. Ẹ wo gbogbo àwọn tó ti mú sìn tó ti fi sípò. Bẹ́ẹ̀ni. Agídílẹ̀ fìrí ìtẹ́ sọ pé eléyìí ò lẹ́tọ̀ọ́ sí. So wọ́n ń ṣe ń tẹ́ máa lọ máa tara yín fún. Wọ́n á ti mọ irú èèyàn táwọn fẹ́ àti ipa táwọn fẹ́ kẹ́ni yẹn kó. Ìrètí gbogbo wa ni pé a wà nínú àwọn tí wọ́n máa mú. Torí tẹ́ bá wò báyìí ogunlọ́gọ̀ àwọn olóṣèlú kódà Dr. Azeez Adédùntàn gbogbo wọn ni wọ́n ti ń kọ̀rọ̀ kan àbó míì síta tó ti ń jọ bí ẹni lọ́bì lọ́kòkó fún ipò mínísítà lábẹ́ ìṣàkóso Bọ́lá Ahmed Tinubu. Kí lẹ̀yin tẹ́ bá ní àǹfààní sí ààrẹ Bọ́lá Tinubu, irú àwọn àmúyẹ̀wò lẹ́rù pé ó yẹ kí wọ́n wò mẹ́ni tí wọ́n bá fẹ́ mú fún ipò mínísítà nípìnlẹ̀ Ọ̀yọ́? Lọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ la ti ń gbọ́ pé bóyá gómìnà Ṣèyí Mákindé ni ó fààyàn kalẹ̀ ni o, bóyá ẹgbẹ́ APC ni o, wọ́n tiẹ̀ ní gómìnà gan-an ni adarí PDP àti APC báyìí bí wọ́n bá fẹ́ gbogbo yín jó lọ. Mo sọ tẹ́lẹ̀ pé tẹ́ bá wo àtiṣebọ̀ Aṣíwájú kò sí ẹni tó ń fà lẹ̀ fúnpò tí ẹnì kankan sọ pé eléyìí ò dáa. Tẹ́ bá wo Èkó nígbà tí wọ́n ṣe tán ọmọ Fáṣọlá wa. Gbogbo ayé dẹ̀ ní Fáṣọlá ṣe dáadáa. Ìgbà tó yá wọ́n mú Ambode wá. Gbogbo èèyàn ní ó lè má ṣe dáadáa tó Fáṣọlá bọ̀ ó ṣe wọ̀nba. Ṣẹ́rẹ́ ní tẹ́ bá wá ti wá rí pé ó ní ìlànà tó fi múyàn, ó ṣòro kẹ́ wá sọ fún pé lágbájá báyìí ni kò mú. But ní APC Oyo State ẹni tó bá máa wúlò fún ẹgbẹ́ òun ni à ń gbàdúrà kan mọ́. Bíi kò sí bí ń bẹ̀. Ṣẹ́rẹ́ ní tí àwọn tó ń da ẹgbẹ́ rú báyìí tí irú wọn yẹn bá bọ́ sípò tó lágbára. Àwọn tó ń dẹgbẹ́ rú. Bẹ́ẹ̀ ni. Tí wọ́n bá bọ́ sípò tó lágbára kò lè sí àlàáfíà nínú APC yìí. Àwọn wo ni ń dẹgbẹ́ rú yìí? Àwọn Jagba náà ni. Àwọn wo ni Jagba yìí?
Senator Teslim Folarin. Ẹ̀yin ò fìgbà kankan fẹ́ kí wọ́n lo Senator Teslim Folarin fún ipò mínísítà rárá bí? Ṣẹ́rí Ọlọ́run ló mú yàn fúnpò. Mo mọ̀ yẹn dájú. But gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ APC, ìrí tèmi rí wọn nípa wọ́n wà lára àwọn tó ń da ẹgbẹ́. Mo dẹ̀ bí wọ́n jọ̀kan mo ní ẹ̀gbọ́n ẹ̀ tí ì lágbára ẹ̀ ṣe báyìí. Tẹ́ bá lágbára kí lẹ máa ṣe. Àjọ jókòó ni. Mo dẹ̀ sọ fún ọ, mo ní mo sọ̀rọ̀ kan lẹ́yìn ni o. Àwọn èèyàn wà ń bẹ̀ o. Mo ní mo sọ̀rọ̀ kan lẹ́yìn ni pé ẹ̀ tí ì lágbára ẹ̀ ń dà wá láàmú báyìí. Ẹ bá lágbára kí lẹ máa ṣe. Ta lẹ sọ̀rọ̀ ọ̀hún fún? Ẹ jẹ́ ká fìyẹn lẹ̀. Torí ẹni tí mo sọ fún èmi àti wọn nìkan la jọ sọ. But èyí tí mo sọ fún Senator Teslim Folarin fúnra wọn, àwọn èèyàn wà ń bẹ̀. Àwọn èèyàn wà ń bẹ̀. Ẹ sọ fún wọn kàn. Mo ní ẹ tí ìlágbára ẹ̀ ń ṣe báyìí, bẹ́ẹ̀ bá wá lágbára ńkọ́. Ṣé rí ẹ̀dá Ọlọ́run kankan kò gbọ́dọ̀ ro àìdá sí ẹlòmíì. Kò dẹ̀ gbọ́dọ̀ sọ pé lágbájá má débi báyìí. But fún àlàáfíà nínú APC nípínlẹ̀ Ọ̀yọ́, ẹni tí aṣíwájú bá máa mú fún mínísítà l'Ọ̀yọ́ State k'Ọlọ́run jẹ́ kó jẹ́ ẹni tó máa mú àlàáfíà wá sínú ẹ̀. Kó mọ̀ jẹ́ àwọn Jagba. Ẹ parí ẹ̀. Kó má jẹ́ àwọn Jagba ni. Ọ̀dà. Ǹjẹ́ yìí ń retí ipò kankan látọ̀dọ̀ ìjọba àpapọ̀? Ṣé nírètí? Mo nírètí, mo dẹ̀ ń bẹ lọ́hùn pé k'Ọlọ́run jẹ́ kí ìrètí mi kó wá sí ìmúṣẹ. Àmín. Ipò wo lẹ̀ ń lọ́bì fún èyí? Mi ì lọ́kọ̀ọ̀kọ̀ níbì kankan. Ipò wo lẹ̀yin fi sun Ọlọ́run báyìí pé Ọlọ́run mo fẹ́ kí Tinubu rántí mi sílẹ̀ yìí? Ṣé rí tẹ́ bá fẹ́ lóòótọ́ sára yín. Ìkíní ni ẹ wò pé ipò pọ̀ gan. Ó pọ̀. Mínísítà wà, DG wà, ambassador wà. Ipò pọ̀. Àwọn tó wá fẹ́ pò yìí náà wọ́n pọ̀ gan. Wọ́n pọ̀. Kó wá bọ́ síta pé eléyìí pàtó ni mo fẹ́. Ẹ máa worú àwọn kan tó fi ṣe ẹsẹ̀ ńsìn. Nírètí tèmi, ní èrò tèmi, wọ́n ju ẹni tó ń ṣe ipò ẹsẹ̀ lọ. Ẹ má bí mi pé bí àwọn bọ̀mú kan ń sọ pé àwọn kan wà tó yàn án fò pé eléyìí ó jẹ́ kó jẹ́ mínísítà. Tó wá jẹ́ ẹsẹ̀ ni wọ́n ṣe fún. Ẹsẹ̀ lọ fi hàn. Bóyá wọ́n fi dígẹrẹ owó ni o, bóyá wọ́n á ṣe fún wọn nǹkan míì lọ́la àmọ́. Bóyá láàrin ọdún méjì pé ẹ̀yin ẹ̀sìn kó mọ̀ mú mi sí náà, bàbá ti fẹ́ rìṣọ́fù kábínẹ̀tì àwa tún fi ẹ̀yìn sí. ẹlòmíì ẹ̀ kàn wọ́n pé ẹni yìí o ní sísúnmọ́, ní làákàyè, ní ipa tó kó nípa ìbò bí aṣíwájú ṣe di president, ẹ fojú wò pé eléyìí o mínísítà ló jẹ́ kó jẹ́. So nǹkan tó ṣe pàtàkì ni k'Ọlọ́run jẹ́ kó rántí wa. Àmín. K'Ọlọ́run jẹ́ ká lè kópa ní bí orílẹ̀-èdè Nàìjíríà bó ṣe ní lọ síwájú. Láàrin ipò mínísítà, DG, ambassador. Èyí t'Ọlọ́run bá kà fún mi. Èyí t'Ọlọ́run bá fẹ́. Ẹ ṣáà ń retí kan. Pẹ̀lú ògo Ọlọ́run. Ǹjẹ́ ẹ ti bá àwọn tó wà ní àwọn bá a ṣe ń pín yìí, ẹ ti jọ sọ̀rọ̀ papọ̀ bí? Mi ò rò pé bó ṣe ń ṣiṣẹ́ nìyẹn. Kì í ṣiṣẹ́ bẹ́ẹ̀. Mi ò rò bẹ́ẹ̀. Lórí ohun tá a wá ń gbọ́ pé gómìnà Ṣèyí Mákindé pé wọ́n ṣiṣẹ́ fún aṣíwájú, wọ́n sì deliver. Àwọn náà ti dàbí bí wọ́n bá fẹ́ rí anybody àbí èèyàn kankan láti ìpínlẹ̀ Ọ̀yọ́, bí wọ́n bá ń rẹ̀yìn APC, bẹ́ẹ̀ ni wọ́n ń rí gómìnà. Gómìnà gan ìgbà tá aṣíwájú wọlé ní à ń lọ ní à ń bọ̀ ní à ń lọ ní à ń bọ̀. Wọ́n láwọn ní à ń tọ́ ẹni tí ó lọ láti ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ̀gbọ́n ṣe bẹ́ẹ̀ ni àbí akàn ń gbọ́ ni? Ṣé rí àárín
Gọ́vnà Ṣèyí Mákindé àti ààrẹ Ahmed Bọ́lá Tinubu ogún rere púpọ̀. Ṣùgbọ́n èmi ò mọ nǹkan tó ń sọ, mi ì dẹ̀ mọ nǹkan tó jọ ń ṣe. Ẹ kí ìmọ̀ jọ ń sọ. Mi ì mọ̀, mo mọ̀ pé wọ́n ń sọ̀rọ̀, mo mọ̀ pé wọ́n jọ lájọṣe. Bọ̀ mo sọ nígbà kan pé àìṣe ọmọ òrukàn ní APC. Àìṣe ọmọ òrukàn. Àìṣe ọmọ òrukàn. Gómìnà Ṣèyí Mákindé náà tó bàbá. A ní àwọn èèyàn nínú APC tó ń súnmọ́ president, tó ń dẹ̀ jẹ́ ọmọ ẹgbẹ́ APC, tí wọ́n dẹ̀ ní ààyè láti rí ààrẹ. Àwọn bíi Báyọ̀ Adélábù. Mi ì mọ̀ báàrin àwọn méjèèjì ṣe rí. Torí táwọn fi ń tajà náà ni pé ọmọ. Nǹkan mo mọ̀ pé ro Alhaji Fatai Ìbíkúnlé. Wọ́n á ní wọ́n lájọṣepọ̀ dáadáa. Mo mọ̀ pé ìyàwó Florence Ajimobi wọ́n láṣepọ̀ dáadáa. Wọ́n dẹ̀ jẹ́ ara àwọn olórí wa ní APC. Zaccheaus tó fi ṣe ẹsẹ̀ revenue, àárín àwọn àti ààrẹ Ogúnrégé ọmọ ẹgbẹ́ APC náà làwọn náà. Kí wọ́n wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́ padà. Ètò ìdìbò ìjọba ìbílẹ̀ ó wáyé lọ́dún tí ń bọ̀. Ìgbáradì kùkù kẹ̀kẹ́ ti ń lọ lọ́wọ́ báyìí. PDP tiẹ̀ ti gbé kinní síta láti láwọn ti ń ta fọ́ọ̀mù fún àwọn ọmọ òye wọn, wọ́n sì ti ń tò ó bí gbogbo rẹ̀ ó ṣe lọ. Ǹjẹ́ APC ń gbáradì bí? Torí ẹ̀yin náà ò ṣe é fọwọ́ rọ́ sẹ́yìn bàbá ń sọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀yọ́. Kí sì lè ròyìn lórí ètò ìdìbò ìjọba ìbílẹ̀ yìí? Ó di dandan kí APC náà ní àwọn tó máa díje lábẹ́ àsíá APC fún local government chairman, fún councillor. Ṣé mọ̀ pé n tó lọ wọn ò fi gbogbo taratara lọ́wọ́ sí? Torí a rí i pé mọ̀dàrú ti wà ń bẹ̀ láti ilẹ̀. Ilé ìwà ń kọ́ báyìí. Eléyìí ṣe bá gbáradì náà, tá a bá gbáradì a lè sọ pé mọ̀dàrú wà ń bẹ̀. Bọ̀ lágbára Ọlọ́run á gbáradì. Kí lẹ rí sí ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ ọ̀hún láti oṣù ọdún tí wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí àti bí ètò ìdìbò ọ̀hún ṣe wá ń bọ̀? Ṣé ìjọba ìbílẹ̀ ṣètò ìdìbò gan-an báwo lẹ̀yin ṣe rí sí? Ṣé rí ìpele méjì ní ètò ìdìbò. Àárín ẹgbẹ́ ọ̀tọ̀, tí gbogbo ìlú ọ̀tọ̀. A gbọ́ pé PDP ti ń ta fọ́ọ̀mù fún àwọn tó bá nífẹ̀ẹ́ láti jà. Àwa ò tí ì bá dé abala bẹ̀ yẹn. But a mọ̀ pé ó dẹ̀ wo àwọn ọmọ ẹgbẹ́ kan nípa nínú ètò ìdìbò yẹn. Bọ́ amòfin AKEEM AGBAJE ṣẹ́rù ò mọ́ ba APC pàápàá ètò ìdìbò ìjọba ìbílẹ̀ gbogbo tá a ṣe nípínlẹ̀ Ọ̀yọ́ yìí. Ìgbà tá a dìbò ti àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin àti gómìnà kó ọ̀pọ̀lọpọ̀ ìjọba ìbílẹ̀ bíi mélòó kan lọ́ọ́ ra fílẹ̀ fún ẹgbẹ́ òṣèlú APC. Ṣé yẹn náà ò ti mọ̀ dàbí signal pé wọ́n tún lè kó gbogbo ìjọba ìbílẹ̀? Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ ìgbà àti ọ̀pọ̀lọpọ̀ ìpínlẹ̀, ìjọba tó bá wà ní orí àga ẹgbẹ́ wọn ló máa ń borí. Ọ̀nà tó ń gbà borí la lè sọ pé kò tẹ́ wa lọ́rùn. Ńgbẹ́ ẹgbẹ́ yín náà wà ń bẹ̀ náà, àwọn náà kó gbogbo ẹ̀ nígbà náà. Bẹ́ẹ̀ ni. PDP náà débẹ̀ náà ní sàwọn náà tún kó gbogbo ẹ̀. Ṣùgbọ́n a gbìyànjú láti jẹ́ pé àwa náà a kópa níbẹ̀ ní ọ̀nà tó jẹ́ pé a borí ní àwọn ibì kọ̀ọ̀kan. Nínú oṣù kẹfà ọdún 2022 nígbà tí gbogbo rẹ̀ kọ́kọ́ le díẹ̀, ohun tí àwọn ìwé ìròyìn ń gbé ni pé ẹ ti gbáradì láti kúrò lẹ́gbẹ́ APC ńgbà náà. Ìyẹn mi. Bẹ́ẹ̀ ni, amòfin AKEEM AGBAJE ní oṣù kẹfà ní ọdún 2022 láwọn àsìkò ohun
ṣáájú àsìkò náà la ti ń gbọ́ awuyewuye pé bẹ́ẹ̀ lọ wọ́n tẹ̀lé ti gbówó lọ́nù àwọn ẹgbẹ́ kan kí ló ṣẹlẹ̀. nǹkan tó ṣẹlẹ̀ ìgbà tá a ṣe primary wa bọ́n ṣe kò tẹ́ mi lọ́rùn rárá. mo dẹ̀ rí i pé ìyànjẹ pátápátá ni. inú mi ò dùn sí i. mo wá jókòó pẹ̀lú àwọn èèyàn mi pé kí ni ìgbésẹ̀ tó kàn torí àwọn ará bíi wọn ò ní fún èèyàn kankan ní kankan. majority wa a ní ká lọ ẹgbẹ́ mi. but later àwọn ẹgbẹ́ kọ̀ọ̀kan lọ ránṣẹ́ sí wa. àwọn gbogbo àwọn tó ránṣẹ́ sí wa la bá jókòó. ẹ bá wọn jókòó. a jókòó pẹ̀lú. ó dà ń pa tó ẹgbẹ́ bíi mẹ́rin tá a bá jókòó. mi ò ní dárúkọ ẹgbẹ́ bọ̀ ó tó ẹgbẹ́ bíi mẹ́rin. tí wọ́n pè ní. tàjọ jókòó. bàtà dẹ̀ bá ìkan tiẹ̀ fún wa ní tíkẹ́ẹ̀tì pé ẹgbà. àwọn mẹ́ta tó kù a ní ọ̀rọ̀ púpọ̀ tá a sọ but a rí pé ó wù wọ́n kan fún wa ní tíkẹ́ẹ̀tì. lẹ́yìn àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn a wá jókòó pé kí ni ìgbésẹ̀ tó kàn. bàtà ro lọ ro bọ̀ àní ó bẹ́tà ká jókòó nu APC. ká forí rọ tó ń bẹ ńlẹ̀ yìí nǹkan tó wà ńlẹ̀ jù ká ní à ń lọ sẹ́gbẹ́ mi lọ. so kò sígbà tí mo lọ sẹ́gbẹ́ mi. kí ló dé tẹ́ fi wá lọ ṣé ẹ̀rù bà yín láti lo agbára yín wò pé ẹ jẹ́ ń test popularity mi láàrin àwọn aráàlú ni àbí owó tí wọ́n fẹ́ mọ̀ béèrè fún fẹ́ lágbára jù tẹ́ fi wá fara mọ́ ìrẹ́jẹ ẹ̀yin odidi amòfin. ṣe rí ní APC minority làwọn Jagba wọn ń ṣe majority and èmi nìkan kọ́ ni mo di ẹgbẹ́ mú. ó dàbí ìgbà tẹ́ wà nínú ilé mi ilé mọ̀lẹ́bí kan kí èèyàn kan nu mọ̀lẹ́bí kó dánú bí yín tẹ́ wá ní mò ń kó lọ màá fi lélẹ̀ fún. tó bá tíbínú yín bá wá sílẹ̀ ẹ wò pé àjọ nínú ilé mo lẹ́tọ̀ọ́ sínú ilé yìí mi ì ní jẹ́ kí èèyàn kankan lé mi kúrò ńbẹ̀. nǹkan tó ṣẹlẹ̀ sí wa ni. àwọn ará bíi wọ́n wá bá wa nu ẹgbẹ́ ni. wọ́n á fẹ́ lé yín kúrò wọ́n fẹ́ lọ́mọ onílé. pé a dònú ẹgbẹ́ bóyá tó bá yá ọmọ onílé á gbalé padà. ǹjẹ́ ẹgbẹ́ APC lẹ dìbò fún nínú ètò ìdìbò? ṣe rí ní presidential and federal election gbogbo bọ̀mí APC. ní governorship mi tiẹ̀ débi tó ti ń dìbò. ẹ bọ́ta rárá dìbò. House of Assembly náà. ìdí ẹ̀dẹ̀ ni pé irú ìbéèrè tẹ́ ń béèrè yìí ló máa wáyé. tó o dìbò fẹ́gbẹ́. ẹ kúkú wá mọ́ dì kankan pé ẹ kúkú sọ̀bù nù. mi ì sọnù mi ì kúrò nílé mi. nǹkan tó jẹ́ kí n ṣe fún state honourable wa ká tó dìbò mo ṣe gbogbo nǹkan tó wà ní kápá mi láti ṣe fún. ìwọ state honourable constituency wo ni? no ẹyọkan làwa ní north west. north west. kò pé méjì. so gbogbo nǹkan tó wà lágbára mi láti ṣe fún mo ṣe fún òun náà dẹ̀ mọ̀. ṣùgbọ́n kò wọlé náà.
ṣe rí ó fìdí rẹmi ṣe rí bóyá ìbò ẹyọ kan yín ìbá sì ṣiṣẹ́ fún tó ń ti àwọn alátìlẹyìn àìbọ́ta yín dìbò lọ́jọ́ tìbò gómìnà ṣe mọ̀ pọ̀pọ̀lọpọ̀ àwọn alátìlẹyìn ni ò ní bọ́ta lọ dìbò. ṣe rí àwọn alátìlẹyìn mi ní local government mi ọ̀pọ̀lọpọ̀ wọn ó dá mi lójú kán jáde láti dìbò ó dẹ̀ dá mi lójú pé state honorable wa náà dìbò fún. ṣùgbọ́n ti gómìnà ńkọ́. mi ì mọ ẹni tán dìbò fún. ṣùgbọ́n èèyàn ní ìgbà tẹ́yìn gò ti dìbò fún ẹgbẹ́ yín jọ́nà. tẹ́ bá wo ọ̀dọ̀ wa ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ní accord ọmọ ẹgbẹ́ APC ni wọ́n. ká ní APC wà lódìdí candidate wa ó ní chance. But torí a ti pín sí méjì PDP dẹ̀ wà lódìdí akitiyan wa ó kù díẹ̀ káàtó tó túmọ̀ sí lọ́jọ́ ìdìbò gómìnà. tẹ́ bá wo federal rep gan àti ẹni tó jáde fákọ̀dọ̀ ní north west south west àti ẹni tó jáde fún APC tẹ́ bá rògbò wọn pọ̀ ó ju ti PDP lọ. ṣùgbọ́n gbẹ̀ ẹ ti pín lórí gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn láìpẹ́ yìí ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe àtúnṣe sí òfin oyè jíjẹ láìpẹ́ yìí náà ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn kábíyèsí ọba Mahood ni wọ́n fi àwọn àgbà oyè ní wọ́n sọ wọ́n dọba àgbà oyè Rashidi Ládọjà ti gba ilé ẹjọ́ lọ amòfin ni yín ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn ní ibo lẹ́yìn tò sí lórí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí. ṣẹ́rí ọ̀nà méjì ni ẹ gbọ́dọ̀ fi wò. ọ̀nà kínní ni pé ṣé òfin ìpínlẹ̀ Ọ̀yọ́ bá a ṣe wà lénìí ṣó fààyè ẹ̀ lẹ̀. ó fààyè ẹ̀ lẹ̀. òfin fààyè ẹ̀ lẹ̀. sí báyìí. náà nǹkan tí bàbá wa Rashidi Ládọjà ṣe wọ́n lẹ́tọ̀ọ́ àti ṣe láti gba ilé ẹjọ́ lọ kó sọ fún ilé ẹjọ́ pé ẹ fagilé. bọ̀ lẹ́yìn òfin tó wà lọ́yọ̀ state ní èrò tèmi o àti ìmọ̀ tèmi ó fààyè ẹ̀ lẹ̀. amòfin AKEEM AGBAJE odidi iléeṣẹ́ amòfin lẹ́ni yìí àwọn ẹjọ́ ńláńlá ní ń wọlé tọ̀yìn wá bí wọ́n bá gbérú ẹjọ́ yìí tọ̀yìn wá kí làmọ̀ràn tẹ́yìn ó fún yàn lórí ẹ̀. ṣe rí ọ̀rọ̀ lọ́balọ́ba a ṣe ẹjọ́ lọ́balọ́ba púpọ̀ ń bíbá púpọ̀ tó níwọ̀nba oyè ni. ṣẹ́rí ẹ lè máa sọ fún ìjọba pé báyìí lẹ ṣe fẹ́ kó rí báyìí lẹ ṣe fẹ́ kó rí tí ìjọba ò bá fẹ́ kó rí bẹ́ẹ̀ kò lè rí bẹ́ẹ̀. The last amendment tó ń ṣe sí chieftaincy Alhaji Lamade Shina ló ń ṣe ọlọ́kọ̀ report. ìgbà tíjọba Babaládọjà débẹ̀ wọ́n fagilé. àwọn ẹ̀hónú tó ṣokùnfà amendment yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn ò tí kúrò nílẹ̀. tẹ́ bá wo ìjọba Ajímọ̀bí lọ́kọ́ fún wọn ládé. bẹ́ẹ̀ni. ìjọba Ṣèyí Mákindé débẹ̀ ó fagilé. ẹsẹ̀ ẹlẹ́ẹ̀kejì ìjọba Ṣèyí Mákindé ó gbadélé wọn lọ́wọ́ padà tíjọba míì bá tún dé tó tún lè fagilé. tó táwọn òfin kan bá jókòó síbi kan tó ní báyìí ní ìmọ̀ràn tó ń fẹ́ fún wọn ìgbà míì ó lè jọpọ̀ ń tan rẹ̀ ni. ṣẹ́rí di alákọ̀ọ́kọ́ declaration ta ní 1958 ní 1976 wọ́n amend
fún Ọ̀yọ́ àti Ọ̀ṣun. Ọ̀yọ́ kan la nígbà yẹn. Láti 76 yẹn, Justice Ademola panel ní 76 yẹn. Gbogbo awuyewuye kò sẹ́ni tó dá anybody lọ. Gbàtí Alhaji Lam débẹ̀ ní 1983, àwọn approve Justice Ọlọ́kọ̀ report. Governor Ládọjà débẹ̀, wọ́n fagilé. Governor Ajimobi 2015 àbí 16, wọ́n gbé Justice Buade panel. Ṣùgbọ́n gómìnà Ṣèyí Mákindé òun mọ̀ gbére ilé ìgbìmọ̀ aṣòfin wọn mọ̀ ti yí ọ̀rọ̀ yìí wò, wọ́n láwọn ti sọ́dọ̀fin tiwọn. Ṣé rí ti ọlọ́kọ̀ náà àbí ti Alhaji? Wọ́n tẹ̀ ló yàtọ̀ sí ti gómìnà Ajímọ̀bí táwọn èèyàn fi ń wéra wọn yìí. Ṣé rí clause tí Governor Ṣèyí Mákindé fi sí, ó jẹ́ kí agbára láti yànyàn kó wà ní ọ̀dọ̀ traditional council. Tí ẹni kó ní ṣé nǹkan tẹ́ fẹ́ ni mo fọwọ́ sí. Ó yàtọ̀ sí ṣé ìlànà tí ìjọba kọ̀ọ̀kan máa ń gbà, ó máa ń yàtọ̀. Ó yàtọ̀. Ìgbà tá a ṣe kéèsì àwọn Tìmẹ̀dẹ ní Ọ̀ṣun. Panel èèyàn kan lọ ní àwọn yàn. Òun dẹ̀ kọ́ tẹ gbaragbara ẹ fi ìdílé ẹ fi kún. Gọ́ọ̀mẹ̀ntì dẹ̀ ṣe gazette. Àwọn kankan wà tó jẹ́ pé gazette ló require lọ́wọ́ ìjọba. Àwọn kan wà tó jẹ́ pé amendment of òfin yẹn ló require. Lọ́wọ́lọ́wọ́ báyìí ìyàtọ̀ ẹ̀ sí ti Abíọ́lá Ajímọ̀bí. Torí à ń wòye ó mọ̀ jẹ́ pé nígbà tí gómìnà bá parí sáà kejì tẹ́lòmíì bá tún dé tá ò tí ì mọ̀ ó náà mọ̀ tún sọ pé òun ò fẹ́. Ṣé rí ìgbà tí Ajímọ̀bí ṣe tiwọn, Governor Ṣèyí Mákindé ní kò dáa. Nǹkan tájímọ̀bí ní ó dáa tí Governor Ṣèyí Mákindé ní ò dáa, òun ni Governor Ṣèyí Mákindé wá ń ṣe nísìn. Ó ti hàn pé wọn ò lè dúró lórí ẹsẹ̀ tó dúró tájímọ̀bí dúró lé. Tó bá ní Ajímọ̀bí ò tẹ̀lé lánàá láti ṣe, òun náà dẹ̀ fẹ́ ṣe the same thing. Òun náà gbọ́dọ̀ wá nǹkan dìrọ̀ mọ́ pé ókè o. Tó jẹ́ ń ṣe rèé o. Ó dà ká kúrò ní abala abẹ̀wọ̀n ká lè mú ìbéèrè méjì péré ká sì máa lọ. Àtíkù àti Peter Obi tọ́rọ̀ wọn bẹ nílé ẹjọ́ yìí pẹ̀lú aṣíwájú Bọ́lá Tinubu ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lónìí. Ǹjẹ́ ẹ rò pé mandate kankan wà níbì kankan tí wọ́n lè gbé kalẹ̀? Mandate tẹ́ ń sọ òye mi. Wọ́n fẹ́ gba mandate wọn, wọ́n lé APC jàgbà ni. Wọ́n jàgbà lókè. Ṣé mo ti sọ fún yín tẹ́lẹ̀ bófin ò ní 100% ó gbọ́dọ̀ dá. Nǹkan tá a máa ń pè lóyìnbó ní substantial compliance. Ṣé ìbò tán dì yìí o, ṣé wọ́n gbìyànjú láti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó jẹ́ kán ṣe? Ìtumọ̀ ẹ̀ ni pé ó ti fààyè lẹ̀ pé kán má ṣe àwọn nǹkan kan. Nǹkan tó hàn ṣe yẹn ṣé kò pa èsì ìbò lára? Nǹkan tó ṣe ń ṣe substantial compliance ni nǹkan tó fi ń fẹ́ nìyẹn. Now ṣẹ́rígbà mi olóṣèlú máa lọ court kì í ṣe pé ó nígbàgbọ́ pé òun lẹ́jọ́ kan tóun fẹ́ rò. A kàn sọ pé torí àwọn tó ń tẹ̀lé mi pé tí n bá juwọ́lẹ̀ báyẹn wọ́n lè rò pé kò ká mi lára. Wọ́n fi ìgbà míì wọ́n fi ń kẹ́gbẹ́jọ ni. Ìgbà míì wọ́n fi ń kẹ́gbẹ́jọ ni kì í ṣe pé wọ́n mọ̀ pé àwọn ò borí. Wọ́n mọ̀ pé àwọn ò lè borí. Èwo wà ní òbítíbitì owó tí wọ́n wà máa kó fẹ́yìn agbẹjọ́rò nígbà wọ́n mọ̀ pé àwọn kan fẹ́ kẹ́gbẹ́jọ ni. Ẹ kúkú kówó fáwọn ọmọ ẹgbẹ́ kẹ́ mọ́ fi pè wọ́n títì. Ẹni tó àyàn òṣèré ọmọ ẹgbẹ́ tọmọ ẹgbẹ́ bá fìdí rẹmi nídìí tẹ́gbẹ́ bá fìdí rẹmi ó máa ń dùn ọmọ ẹgbẹ́ gan. Àwọn mìíràn ní ó sàn kí nǹkan ṣe ju káwọn lose lọ.
tó tẹ́ bá ọmọ ẹgbẹ́ tó ń ṣe wàhálà lọ́sàn-án lóru ẹ wá sọ pé òkè ẹ fara mọ́ nǹkan tó ń ṣe ẹ̀dẹ̀ lọ á wò bẹ́ẹ̀ pé ẹ kàṣẹ́ òun kún bọ́bí ṣe lọ kọ́ọ̀tì yẹn ń sìn inú wa dùn pé ó tiẹ̀ ń bá wọn fà á. ó ń bá wọn fà á. Amòfin AKEEM AGBAJE ṣáájú 1999 lẹ ti bẹ̀rẹ̀ òṣèlú bẹ́ẹ̀ sì rèé àwọn tẹ̀ ń náwó sí ni wọ́n ń fi ẹ̀tọ́ rẹ̀ dùn yín nínú ẹgbẹ́ yìí tó ń ti bí wọ́n ṣe wá fi dùn yín tó ní 2023 ẹ̀ ní fowó gba amòfin kí ló dé tẹ̀yìn ò mórí lé ilé ẹjọ́. ṣe rí bí Nàìjíríà ṣe rí lẹ́nu. Abẹ́ẹ̀ nígbàgbọ́ nú ọ̀rọ̀ ẹ̀ à ń pẹjọ́ ni. No, ṣe rí ẹgbẹ́ ó ṣe pàtàkì ẹ rí i pé kò sí kankan nu wa tó lọ court a ní sàn láàrin wa kò sẹ́ni tó lọ court a ní Yorùbá a ní doctor ọmọ ọ̀jọ̀gbọ́n pátápátá ni wọ́n ò lọ court torí ìgbà mi ẹ mọ̀ pé lílọ court gan kò nítumọ̀ even candidate wa ní 1919 kò lọ court ó lọ ẹgbẹ́ mi ni so tí àwọn bá fẹ́ lọ court á ti wò pé kí ni ìwúlò court tí mo fẹ́ lọ pátápátá wọn á ní ká lọ túnbòdì àbí ṣé àwọn tó ṣe ètò primary yẹn ṣáwọn náà kan lọ́ máa tó ṣe. wọ́n wá máa rẹ́rìn-ín sófin kódà ẹ jẹ́ ká máa ṣẹ́rí padà relé bí aṣíwájú ṣe gba ipò ààrẹ ta ìgbapò báyìí wọ́n bẹ́ gidi Emefiele ni wọ́n lè kó ń bẹ̀ alága EFCC náà Abdulrasheed Báwà wọ́n tún ní kíyẹn náà rọ́ọ̀kúnlé gbogbo ẹ̀ wá dàpọ̀ mọ́ra wọn tí lè ò lè ṣàkóbá fún ìṣàkóso pápá èyí tẹ̀ jẹ́ amòfin tó yẹ wọ́n rí bẹ́ẹ̀. tí Emefiele ẹ rí i pé ní àti ayé ìjọba àná Buhari làwọn DSS ti ní àwọn fẹ́ wádìí ẹ̀ àwọn lọ court ni wọn gbọ́dọ̀ wádìí rẹ̀ nígbà náà wádìí wọn nígbà yẹn tó kì í ṣaṣíwájú ló bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ti Emefiele wọn ò dẹ̀ lé wọn kúrò ńbẹ̀ wọ́n ní kán sún sẹ́gbẹ̀ẹ́ fúngbà díẹ̀ kán fi ṣèwádìí iléeṣẹ́ Central Bank of Nigeria. àṣẹ ni tí wọ́n ní kó sún fúngbà díẹ̀ tí padà àti ròpò mọ́. ìyẹn àlè. ètí ní tíjọba bá fẹ́ agbára ń bẹ lọ́wọ́ ìjọba. kẹ́rí ìsinyìí wọ́n ti tẹ́ bá gbọ́ lé ní kóòtù ti fún DSS ní ọ̀sẹ̀ kan. kàn fi ìdàgbé lọ ilé ẹjọ́ àbí kàn jùlẹ̀. tó bá gbé lọ ilé ẹjọ́ àbọ̀ yẹn la tó lè padà sórí tó ń padà sípò àbí kò ní padà sípò. now EFCC chairman kì í ṣe pọ́nkàn ní kó kúrò ńbẹ̀ ó ní ẹ̀sùn tán fi kàn. a ní sọ pé torí èèyàn jẹ́ EFCC chairman tó jẹ́ pé ní abẹ́ ìjọba kan wọn ò lè gbégbèsè. ìjọba mi ò bá dé tó ní òun máa tẹ̀ lófin ni o àwọn á tún fẹ̀sùn kàn ẹni bẹ́ẹ̀ a lè sọ pé wọn ò lẹ́tọ̀ọ́ àti ṣe. lórí Bukachua ńkọ́ awuyewuye ọ̀rọ̀ Bukachua adájọ́ àtọkọ rẹ̀. ṣẹ́rí ti Bukachua ọjọ́ ìbànújẹ́ ló jẹ́. ṣẹ́rí tá a bá ń fura pé nǹkan kan ń ṣẹlẹ̀ ó sì dájú ká wá rí ẹ̀rí dájúdájú kó ń ṣẹlẹ̀ nǹkan tí ò jẹ́ kó máa ṣẹlẹ̀. sọ̀rọ̀ nǹkan ìbànújẹ́ ni. lọ́rọ̀ tó jáde ńjọ́ náà lọ́hùn-ún. lọ́rọ̀ tó jáde ńjọ́ náà. ǹjẹ́ ẹ̀yin ti kojú irú ẹ̀rí nílé ẹjọ́?
Ṣó lè jẹ́ káwa aráàlú gan nígbàgbọ́ lẹ́ka ètò òfin ohun ìdájọ́? Ṣé rí, bóyá ìgbà tí mo bẹ̀rẹ̀ Iṣẹ́ òfin. iṣẹ́ agbẹjọ́rò ló ṣẹlẹ̀ sí mi rí. Okay. But ẹ̀kọ́ tó fún mi ni pé mi ò gbọ́dọ̀ dán wò. Ṣé ẹni tó bá ń ṣerú nǹkan báyẹn ẹ̀yìn ẹ̀ kò ń dà. But ìjàmbá tó máa ti dá sílẹ̀ èèyàn ò lè sọ pé báyìí ni. Kì í ṣe ìjàmbá tó máa ń ṣe túnṣe tó bá gbé ẹni tó jẹ̀bi tó gbáre fún. But ó dà kó dà, aráàlú ò níbi tó máa lọ ju ilé ẹjọ́ náà lọ. Bẹ́ẹ̀ sì rí, ẹ̀yin amòfin náà fẹ́ pàdánù ẹjọ́, ní tí ó bá gbà ni ó gbà. Ṣẹ́rí bí oníkálukú ṣe kọ́ iṣẹ́ ó yàtọ̀. Nǹkan tí wọ́n kọ́ wa ní ibi tí wọ́n ti ń kọ́ agbẹjọ́rò ni pé bí àlùfáà ni ẹ́ níwájú adájọ́. Pé ibi tó a máa ń pè ní Temple of Justice. Ibi tí nǹkan òótọ́ wà, pé àlùfáà ní ẹ̀bẹ̀. tó àti ṣe òótọ́ yẹn ló ṣe pàtàkì jù. Kì í ṣe pé nǹkan tí ó bá máa gbà ló máa gbà. Ó túmọ̀ sí pé ibi kálukú bá ti kọ́ ọ̀rọ̀ òfin rẹ̀ ó tún ṣe pàtàkì. Ó máa ń ṣe ṣẹ́rẹ́ ẹ̀kọ́ tó kọ́yàn lé ó ṣe pàtàkì. Ibi tó ti kọ́ṣẹ́ náà ó ṣe pàtàkì. Àwọn agbẹjọ́rò kan wà tó jẹ́ pé nǹkan tó bá máa gbà ló máa gbà ní bọ́n ṣe ń ṣiṣẹ́ wọn. Ọ̀dà ẹ̀jẹ̀ àmọ̀ sẹ́rí padà rèé, kí làmọ̀ràn yín fún àwọn ọmọ ẹgbẹ́ APC yín, àwọn aráàlú lápapọ̀ àtàwọn tó wà ní ìṣàkóso? Ṣẹ́rí fún ẹgbẹ́ APC, a gbọ́dọ̀ tún lè tò. Kí a dá ẹgbẹ́ padà sọ́wọ́ àwọn tó ń darí ẹgbẹ́. Tí òun ṣe pé candidate tó máa darí ẹgbẹ́. Kí káwọn alága àti àwọn tó wà ń bẹ̀ yìí kí wọ́n lọ sẹ̀mẹ̀dọ̀ ẹ̀yìn ẹlòmíì. Ṣẹ́rí àwọn tó wà ń bẹ̀ ń sìn. A lè má nígbàgbọ́ nínú nǹkan tó mú wọn débẹ̀, ọ̀nà tán gbà láti di alága. Tá bá tiẹ̀ máa sọ tòótọ́ fúnra wa, ní ward àti local government level, ọ̀pọ̀lọpọ̀ ààyè ni kò sí ẹ̀hónú lórí ESCO nínú APC. Ó wà o, bọ̀ ibi tí ẹ̀hónú ti pọ̀ jù ó ní àwọn local ESCO kọ̀ọ̀kan àti state ESCO. Torí bọ́n ṣe tó state ESCO yẹn, zoning formula tí gbogbo wa fọwọ́ sí òun ló ń lò. Bọ̀tẹ́ tán wá fi síbẹ̀ ní àwọn àyè kọ̀ọ̀kan ni ẹ̀hónú wà lórí rẹ̀. Kí wọ́n ṣàtúnṣe lé lórí. Àwọn aráàlú ń kọ́. Ṣe rí ìlú le díẹ̀, ká má sọ nǹkan mi. Ó le. Ṣe rí ọ̀rọ̀ subsidy withdrawal yẹn, ó jẹ́ kí nǹkan wọ́n. Ọ̀rọ̀ forex tó cancel black market ó tún wá dákún yẹn. But gbogbo nǹkan báyẹn kó lè dá náà ni. Kí àwọn kékeré péréte kan máa kó gbogbo owó ní the subsidy ní the black market. Ó wá di pé ìjọba ń yáwó gbogbo gbà. Òun ló jẹ́ kán gbé ìgbésẹ̀ yẹn. Ìtumọ̀ ẹ̀ ni pé ní
alákọ̀ọ́kọ́ á nira púpọ̀, ṣùgbọ́n èrè tó wà nù pé a ná 7 trillion lórí subsidy mọ́. Díẹ̀ nù 7 trillion yẹn à ní yá mọ́. Ẹ̀wọ́n tẹ́ bá yá bí 5 trillion sìn, 5 trillion lẹ́yà, bọ́ ẹ máa san interest lórí 5 trillion yẹn. So 5 trillion yẹn ó lè máa bọ́ síbi 6-7 trillion. So tá a bá ní ìdí láti yá 5 trillion, àní san èlé kankan mọ́, àtúnsan èlé mọ́, gbèsè ò ní kún gbèsè. Omi ìfowó tó máa wọlé àpọ̀. Wọ́n á dẹ̀ lè fi ṣe àǹfààní faraàlú. Kákàn ní sùúrù fúngbà díẹ̀. Kò séèyàn kan Nàìjíríà lénìí àtolówó àti tálíkà. Olówó àti mẹ̀kúnnù. Gbogbo wa là ń fìlì bó ṣe ń lọ. Bọ̀ pẹ̀lú ìjọba tá a ní sìn, ẹ rí i pé nǹkan yé wọn. So a ní ìrètí àti ìgbàgbọ́ pé láìpẹ́ láì jìnnà nǹkan tó lè á bẹ̀rẹ̀ sí í tẹ̀. So kákàn ní sùúrù. Àwọn ìjọba wa ń kọ́. Ṣé rí ìjọba ìpele mẹ́ta la ní? A ní ìjọba àpapọ̀, a ní ìjọba ìpínlẹ̀, a dẹ̀ ní ìjọba ìbílẹ̀. Ìkọ̀ọ̀kan ló nípa tó jẹ́ kí wọ́n kó nínú bí wọ́n ṣe lè darí ìlú. Fún ìjọba ìbílẹ̀ ìwọ̀nba ló lè ṣe. Torí ìjọba ìpínlẹ̀ ló ń darí wọn. Àpò owó wọn ó ìjọba ìbílẹ̀ ló wà, ìpínlẹ̀ ló wà. So ìwọ̀nba ló lè ṣe. Ṣé rí ìjọba ìpínlẹ̀ tán bá tọ ìlànà tí ìjọba President Ahmed Bola Tinubu ń là sílẹ̀, tán bá lè tọ̀, nǹkan á dà. Ní Oyo State, ọ̀rọ̀ náà ó ṣe pàtàkì gan. Tá bá ń sọ̀rọ̀ náà kì í ṣe àwọn tó fẹ́ fi tan air conditioner ló ṣe pàtàkì, àbáwọn tó fẹ́ wo tẹlifíṣàn. Ẹ wo fún àpẹẹrẹ, ẹ wo ẹni tó ń gẹrun sìn. Àwọn èròjà tó fi ń gẹrun á ti lọ sókè sí i. Nígbà tí epo ti wọ́n. Epo ti wọ́n. Náà tí dọ́là tán tẹ máa jẹ á lọ. Epo á tún lọ sókè. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn sì wọ́n ń gẹrun lé ní ọ̀lọ́dọ̀ bàbá mọ̀. Ìyá tó ń lọta, télọ̀ tó ń ránṣọ, àwọn hairdresser tó ń ṣerun, gbogbo wọn ní ọ̀rọ̀ náà ó bá wọn. But tí iná bá wà, ẹni tó ń lọta kò ní wọ́n jù, ọ̀pọ̀lọpọ̀ èèyàn á lọta lọ́dọ̀ ẹ̀. Gbogbo àwọn tó ń gọ̀kadà yìí kì í ṣe pọ́n ní ṣe. Bọ̀ iná tí ò sí yẹn ni ò jẹ́ kán lè ṣe. Tí wọ́n lè ṣe. Ó dáa. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ amòfin AKEEM AGBAJE, agbẹjọ́rò olóṣèlú tó tún jẹ́ ọ̀kan lára àwọn tó fìfẹ́ hàn láti díje dupò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC. Ṣé ẹ sì tún ń kọ̀ntínú pẹ̀lú mandate yín ọ̀hún ní 2027 bí? Àìtí ní mandate, à ń lé mandate. Ẹ sì ń lé mandate ọ̀hún. Kí Ọlọ́run dẹ́mi wá sí. Àmín. Ọlọ́run fún wa lálàáfíà. Àmín. Ní agbára Ọlọ́run, mo ní èròǹgbà láti jáde láti díje fún gómìnà ní 2027. Ẹ sì tún fẹ́ díje yẹn náà, bẹ́ẹ̀ lẹ sì tún ń retí ipò kan àbó míì láti Àbújá náà báyìí. Pẹ̀lú ògo Ọlọ́run. Olúwa ó kọ́ wa mọ̀ ṣe. Mo lérò kí a bá tún kàn sí yín lọ́jọ́ míì, ẹ tún jẹ́ pé àwọn aráàlú. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ fún mi ní àǹfààní láti wá sí orí ètò yín. Ṣeun.
Ọlọ́run á túbọ̀ kún yín. Àmín. Àgbéyìnga, àgbéléṣẹ́ yínga. Àmín, ẹ ṣeun. Ẹ̀yin aráàlú, mo dúpẹ́ lọ́wọ́ yín náà. Tẹ́ fi sùúrù bá wa gbọ́ ètò yìí. Ẹ ṣeun. Amòfin AKEEM AGBAJE lẹ ti ń gbọ́ ohùn wọn látẹ̀ẹ̀kan. Kò jẹ́bi tí a wà rí mọ́ fún ti òwúrọ̀ tòní. Peter Olasupo Captain P2 òun lorúkọ tèmi. Ó dìgbà.